láì ṣe àní-àní. Ẹ kò ní ṣàìrántí òwe àwọn àgbà tí ó wí pé mélòó ni a ó kà nínú eyín Adépèlé. Tinú ọ̀run tó dé ọjọ́, bẹ́ẹ̀ ni òjìlénírínwó èrìgì ló fi orí múlẹ̀ láì yọ. Mo rò pé èyí tí mo sọ nípa àwọn àgbẹ̀ wọ̀nnì tó nísinsìnyí, ẹ jẹ́ kí n máa bá ìtàn mi ìyókù lọ. Ẹ tún kú ilé lónìí lórí ìkànnì yìí ÀwalalèdèTv. Olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, Ògúnmọ́rọ́tì Ọládayọ̀ ló ń kí yín wípé ẹ kú dédé ìwòyí o. Ṣé ẹ gbàgbé níbi tí a parí ìtàn yìí sí? Níbi tí òǹkọ̀wé ti ń sọ̀rọ̀ nípa ìrírí rẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ nígbà tí àwọn wà ní oko tó wà ní kékeré. Ẹ jẹ́ ká máa bá ìtàn náà lọ. Ó ní báyìí ni, ìgbà tí a gba ìsinmi ìdajì ọdún nígbà kan báyìí, mo múra ó di oko, èmi àti àbúrò mi obìnrin tí ìyá mi bí tẹ̀lé mi gan, Mary. Nígbà tí a sì ń rìn lọ tí a dé etí omi ńlá kan báyìí tí ó wà ní ọ̀nà oko wa, a rí i pé omi náà kún púpọ̀ nítorí àkókò òjò ni. Nígbà tí mo sì rí èyí, mo wí fún àbúrò mi wípé kí ó padà sí ilé. Èmi bọ́ sí inú odò, mo wẹ̀ kọjá lọ ní tèmi. Bí mo ti rìn díẹ̀ lẹ́yìn èyí, mo pàdé ọkùnrin kékeré kan. Kò ga ju ìbàdí mi lọ, bẹ́ẹ̀ ni èmi pàápàá kúrú púpọ̀ nígbà náà. Òun ń lọ níwájú, èmi ń bọ̀ lẹ́yìn. Ìgbà tí ó ṣe, ó dúró, èmi náà sì dúró ní tèmi nítorí ẹ̀rù ń bà mí. N kò kúkú rí ọkùnrin tí ó rí rúgúdú bẹ́ẹ̀ rí. Kò sì sí ènìyàn níbi tí mo wà yìí. Mo rọra dúró, mò ń wo nǹkan tí ọkùnrin náà máa ṣe. Kò pẹ́ púpọ̀ tí mo dúró, tí mò ń wo iwájú, tí n kò rí ọkùnrin náà mọ́. Mo tún kọjú sí ọ̀nà, mò ń lọ. Bí mo tún ti rìn díẹ̀ sí iwájú, àfi ìgbà tí mo wo ẹ̀yìn tí mo tún rí ọkùnrin náà tí ó ń tẹ̀lé mi. Ìgbà náà ni mo sì tó ṣe àkíyèsí pé ojú kan ṣoṣo ni ó ní. Ọ̀kan náà wà ní iwájú rẹ̀. Ó dàbí dígí kékeré tí àwọn ọ̀dọ́mọbìnrin máa ń fi sí inú àpamọ́wọ́ wọn. Mo gbìyànjú kí n kígbe ṣùgbọ́n ahọ́n mi kò yí padà rárá. N kò sì lè sọ gbólóhùn ọ̀rọ̀ kan. Mo bá bẹ̀rẹ̀ sí í sáré lọ. Nígbà tí mo sì máa wo ẹ̀yìn mi, mo rí àwọn ọkùnrin méje rúgúdú tí wọ́n ń sá tẹ̀lé mi. Èmi náà túnbọ̀ múra sí eré ṣùgbọ́n wéré ni wọ́n bá mi, tí wọ́n mú mi, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í fà mí lọ́wọ́ wọ inú igbó lọ. Nígbà tí a kúrò ní ojú ọ̀nà tán, tí a rìn tó ìṣẹ́jú 5 nínú igbó, n kò rí àwọn rúgúdú wọn nì mọ́, ṣùgbọ́n dípò wọn, mo rí ọkùnrin kan. Ó dúró níwájú mi. Mo sì tún rí ọkùnrin alákìísà kan ní apá ọ̀tún báyìí. Èyí tí ó dúró níwájú mi yìí dára tó bẹ́ẹ̀ tí n kò tí ì bá irú rẹ̀ pàdé rí. Ó wọ ẹ̀wù funfun níní. Ó dé fìlà góòlù. Ó wọ bàtà góòlù. Ojú rẹ̀ ń dán bíi dígí. Eyín rẹ̀ funfun bí ojú ọ̀run. Ara rẹ̀ dàbí àṣẹ̀ṣẹ̀ yọ ewéko etí odò tí ó ń fi ògo Olódùmarè hàn ni. Aṣọ funfun tí ó wọ̀, èyí nìkan lọ́rùn ẹsẹ̀. Apá ẹ̀wù rẹ̀ kàn ní ọrùn ọwọ́. Bẹ́ẹ̀ ni ọ̀pá tí ọkùnrin náà fi ti ilẹ̀ ti dáyámọ́ǹdì ni. N kò rí irú rẹ̀ rí. Kò jọ ọmọ ènìyàn lójú mi. Nígbà tí ó rí mi, ó bú sí ẹ̀rín. Ó fi ọ̀pá ọwọ́ rẹ̀ nìkan mi lórí. Bí ó sì ti ṣe bẹ́ẹ̀ ni mo rí i pé ọkàn mi balẹ̀ tí àyà mi kò sì já mọ́. Ìwọ ọmọdé yìí,
Mo bá ọ yọ̀ púpọ̀ pé ẹlẹ́dàá ti pinnu lọ́kàn rẹ̀ láti lò ọ́ fún àwọn ọmọ aráyé. Olódùmarè ni ó fi iṣẹ́ náà rán ọ, kì í ṣe ọwọ́ ọmọ ènìyàn. Lóòótọ́ ọmọdé ni ọ́, ṣùgbọ́n ẹyin ní di àkùkọ. Ìgbà èwe ní fi ìgbà àgbà hàn. Gbòǹgbò ní pàtàkì lára igi. Orísun omi ní í ṣe alákòóso omi. Àkókò yìí ni kí o ti kọ́ ilé rẹ lé orí àpáta, nítorí Olódùmarè ni àpáta. Yanrìn ní àwọn nǹkan yòókù. Gbé ọjọ́ ayé rẹ lé Ọlọ́run ọba lọ́wọ́. Ṣùgbọ́n má ṣe gbàgbé, ayé mà ṣòro o. Nítorí ayé kì í fẹ́ òótọ́. Wọ́n á máa jẹ èké bí ẹni ń jẹ ẹran. Bẹ́ẹ̀ ni òótọ́ ni ẹlẹ́dàá rẹ̀ fẹ́ kí ó máa sọ. Nítorí bí ó tilẹ̀ jẹ́ pé ayé fẹ́ràn àwọn eléké, ìfẹ́ náà kì í dúró pẹ́. Ayé náà ní máa ń bi eléké lulẹ̀. Olóòótọ́ kì í tètè ní iyì, ṣùgbọ́n nígbà tí ó bá ní iyì tán, a jókòó bí ọba. A dúró pẹ̀lú ìbàlẹ̀ ọkàn. A máa rìn bí alágbára. Nítorí kí ni ń kọ̀? Nítorí kò ṣe nǹkan ìkọ̀kọ̀ pamọ́ sí ọwọ́ ẹnikẹ́ni. Kò bá ẹnikẹ́ni sí ní ìdí àbòsí. Ó lè dá ẹjọ́ ẹ̀bi fún ẹlẹ́bi. Ó lè dá ẹjọ́ àre fún aláre. Nítorí kò gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ènìyàn. Kò ṣe ojúṣàájú àwọn ọmọ aráyé. Bí ó sì ti wù kí okùn èké yìí tó. Bí ó sì ti wù kí okùn èké yìí tó. Ọ̀bẹ àlòkù ni olódodo fi gé e. Ìforítì ṣe pàtàkì púpọ̀. Kíyèsí àyíká rẹ̀. Wo bí àwọn igi wọ̀nnì ti rí. Ọ̀kan kò bá èkejì mu. Wọ́n ga ju ara wọn lọ. Sì ṣe àkíyèsí pẹ̀lú pé àwọn rúgúdù tí ó mú ọ dé ọ̀dọ̀ mi kò ga tó mi. Wo ẹni tí ó dúró sí apá ọ̀tún rẹ. Wo àkísà ẹ̀gbẹ́ rẹ̀. Ó yàtọ̀ sí ohun àlùmọ́ọ́nì tí ń bẹ ní ẹ̀gbẹ́ mi. Ayé kò dọ́gba. Nítorí náà ńkọ́, bí nǹkan tí ìwọ rí kò ti dọ́gba nì, bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé ọmọ ènìyàn kò dọ́gba. Bí nǹkan tí ìwọ rí kò ti dọ́gba nì, bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé ọmọ ènìyàn kò dọ́gba. Ìforítì ni ẹnìkan lè fi jogún ayé. Oníforítì yóò máa dúró níbi tí àwọn ẹni ńlá ti ń dúró. Ṣùgbọ́n onírẹ̀wẹ̀sì yóò máa wà láàárín àwọn èrò ẹ̀yìn láéláé. Mo sì tún fẹ́ kí o kíyèsára nípa ìbọ̀wọ̀ fún àgbàlagbà. Jọ̀wọ́ mo bẹ̀ ọ́ gidigidi. Àbàwọ́n ni ìgbéraga. Má ṣe jẹ́ kí ó ta sí ọ lára. Bí ó bá ti ta sí ènìyàn lára, olúwa rẹ̀ gbé. Ẹ̀ṣẹ̀ náà dúró bí ohun ìkọ̀sẹ̀ pàtàkì tí èṣù fi sí ojú ọ̀nà àwọn ọmọ aráyé. Bẹ́ẹ̀ ni, èmi ni mo wí fún ọ, ìparun ni yóò gbẹ̀yìn èṣù. Ní ọjọ́ tí Olódùmarè bá máa ṣe ìdájọ́ àwọn ọmọ ènìyàn, èṣù yóò bá ara rẹ̀ nínú ìbànújẹ́ àìnípẹ̀kun. Ṣùgbọ́n kí ilẹ̀ tó pa òṣìkà, tí ẹni rere ti lè bàjẹ́. Nítorí náà má ṣe jẹ́ kí èṣù ta àbàwọ́n ìgbéraga sí ọ. Ṣùgbọ́n ìrẹ̀lẹ̀ yàtọ̀ sí òmùgọ̀. Má ṣe jẹ́ kí ìrẹ̀lẹ̀ rẹ mú òmùgọ̀ lọ́wọ́. Ènìyàn kò lè wí pé nítorí òun jẹ́ onírẹ̀lẹ̀, kí wọ́n fi sí ipò olórí, kí ó fi nǹkan olórí sílẹ̀ kí ó máa ṣe ti ọmọ ẹ̀yìn. Bẹ́ẹ̀ ni ènìyàn kò sì lè wí pé òun jẹ́ onírẹ̀lẹ̀, kí ó sọ ara rẹ̀ di orí ààtàn, kí gbogbo àwọn ọmọ aráyé máa da ìwọ̀sí lé e. Bákan náà sì ni pẹ̀lú, bí ènìyàn
kò bá ní ìgbẹ́kẹ̀lé sí ara rẹ̀ pé òun lè ṣe èyí tàbí èyí ni, ó ṣòro kí ó tó lè ṣe nǹkan kan. Kí a gbẹ́kẹ̀lé ipá tí Olódùmarè fúnni ó yàtọ̀ sí ìgbéraga. Nítorí ọ̀tá pàtàkì ni iyèméjì jẹ́ fún àwọn ọmọ aráyé. O kò gbọdọ̀ jẹ́ kí ọ̀tá náà rí ọ gbé ṣe. A ò ní rí jù báyìí lọ lórí ìkànnì yìí lónìí, ÀwalalèdèTv. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wo ètò yìí, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ like, kẹ́ ẹ bá wa subscribe. Ẹ má sì gbàgbé láti fi ránṣẹ́ sí àwọn ènìyàn yín. Ó dìgbà kan náà o.